bẹ́ẹ̀ni ṣíìfù Imam ò ní kankan màámi kò ní kankan. Kò ní kankan màámi ẹ má bínú máa o lẹ́ẹ̀kan yẹ fóònù mi dákú ẹ ló sọ pé òun máa wo ibi tẹ́tí máa ṣe mẹ́gà dáàdì tó fẹ́ ṣe. Màámi mi ò ní dárúkọ yín. Ó wá ní òun máa wo bí láti máa ṣe tí wọ́n ti máa rí mẹ́gà dáàdì yẹn ṣe ìsókè. Mo ní ibi ìṣú àbúṣìṣù ní ilé ní àìmọye ṣàṣì kéèyàn tó kò síbi owó dẹ̀ máa jáde nílẹ̀. Mo ní bàbá ibi ìṣú àjàre mo ní ẹ̀yọ́ ní sáwọn ọmọ yìí rè. Olórí burúkú ni màmá mi owó ló fi ń gbà ìyá kẹsẹ̀ pè mí tán ní London sí ní Ellen Ọbáfẹ́mi bí àti wọn máa gbọ́ ìyẹn ní owó tó ti gbà lọ́wọ́ òun ti lé ní 10 million naira. À ń fẹ́ ṣe kán báyìí èèyàn kan wá sọ́dọ̀ mi ní ìjẹta mà. Èèyàn kan wá sí ọ̀dọ̀ mi ní ìjẹta mà ó kó rìsíìtì wá tó jẹ́ pé Abdulrahman àdúrà mi gbà lórúkọ tó wà ń bẹ̀ 700,000 lẹ́ẹ̀mejì 750,000 lẹ́ẹ̀mejì 1 million lẹ́ẹ̀kan 250,000 lẹ́ẹ̀kan 200,000 lẹ́ẹ̀kan. Ó kàn fọmọ Yorùbá jẹun. Ọlọ́run ló wà fàáyé ọkùnrin náà. Àmín màámi àmín ìpè abiyamọ ti mọ̀. Gbogbo tó ń ṣẹlẹ̀ ayé ọlọ́mọ máa dàrú bolú. Àmín. Ìdíjọ́ ni mo sọ fún ènìyàn pé ọgbọ́n náà fẹ́ẹ́ ti sọ bí ọgbọ́n àgbà. Àwọn kan ní wọn ò ní jẹ́ kíláàlì á gbé wọn gbà náà. Bẹ́ẹ̀ni. Àmín. Ẹ bá ní wọ́n ṣe é ṣe. Bọ́lọ̀ tó kú láti rí àwa tó gbégbé. Àmín. Ọlọ́run máa já okùn ẹ̀mí wọn tó bá ẹnikẹ́ni tó bá ti ní Yorùbá ò ní lọ Ọlọ́run máa já okùn ẹ̀mí wọn ni. Torí mo sọ fún mo ní ẹ̀sìn ìsà èmi ìsọ àwa o kò ṣiṣẹ́ fún ó kàn ń gbowó kiri kò ṣiṣẹ́ fún inú kò ṣiṣẹ́ fẹ́yìn fún. Yes. Òṣèbẹ́ òun lẹ́lẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n àkíyèsí tó lóun wà nínú àwẹ̀. Wọ́n ní ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nínú àwẹ̀ Ọlọ́run ọmọ Yorùbá ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ ní national leader ni mo lè bìrì sẹ́mu pé national leader ni. National leader tó ló fi jẹ́ Ògún ló máa pa Ògún. Mo ní ààrẹ mùsùlùmí obìnrin ní ààrẹ ẹgbẹ́ yìí mo lè mọ̀ pé ẹ̀yin àwọn làwọn yan bàbá Akíntóyè mo lẹ́yìn lẹ́yìn bàbá Akíntóyè àdìgbò mo lọ́nà ló pe àwọn méjèèjì kò fẹ́ tó yàn wọ́n Ọlọ́run ló yàn wọ́n. Ibo ló ti yàn wọ́n ibo ló ti wá. Wọ́n ní ìdúró ẹ̀ bá àjẹ́ mo bá ní bàbá. Ṣùgbọ́n ẹ̀ka máa wo ibi tó ti máa ṣe rálì. Mo ní ṣé pè nìyẹn ọjọ́ máa ṣe mo ló sún àwa o. Ok ká máa wo ibi tó ti máa ṣe rálì ẹ filẹ̀. Mo ló sún ibi ìṣúwa o. Ó máa bọ́wọ́ Ọlọ́run pàdé. Mo ní àwọn akẹ́kọ̀ọ́ mi yìí dá lóru 50 years nílùú. Mo fẹ́ máa wá gba rìtámẹ́ǹtì mi náà kí wọ́n máa sẹ́yìn ẹ̀dá káǹtì. Kíkó mo ní bísẹ̀ǹtì tó pọ̀ tí mo fẹ́ ṣe mọ̀. Ẹ̀rù wá ní pé ó lè á ṣe o. Ẹ ò máa ń kọ lẹ́tà òun ló mọ bó ṣe lè kọ lẹ́tà. Kọ lẹ́tà wo ló ń kọ? Lẹ́tà wo ni jíìmì mọ̀ ń kọ? Ẹni tó yìnbó ẹnu ẹ̀ ò dán mọ́rán bíi ti tèmi báyìí. Wọ́n sá ni o torí àwọn kan ò ní ilé kan wọ́n ní fúnra wọ́n ní wà àti dáwàrà lù wá. Bàmá mi mẹ́wàá ṣífì mọ́ mo lè dáwàrà Yorùbá nù ṣẹ́gbọ́n mi màá pariwo ẹ̀ lálẹ́ màá mi màá pariwo ẹ̀ lálẹ́ ẹ̀ má wọrí mà ṣẹ́gbọ́n mi. Ẹ má sọ pé mi. No mi ò ní dá bàbá ẹ má wọrí. Ẹ̀yin Yorùbá ẹ dìde àwọn kan láwọn máa dá. Bẹ́ẹ̀ ẹ máa. Ẹ dìde. Ẹ máa wòran màá mi. Ẹ má dárúkọ èmi ní ọjọ́ kankan fún mi. Ẹ má bẹ̀rù ẹ má mi àwa ọmọ yìí ló yẹ ká máa bẹ̀rù bọ̀ tí àwa ti gbé ìbẹ̀rù fò.
mọ nǹkan tẹ̀mí ń bẹ̀rù fún tẹ̀mí gbé jáde. Ṣe pé kí ló fẹ́ pẹ́. kò sí màmá mi wọ́n gbọ́ fọ́ìsì yín gan wọn lè dá fọ́ìsì kò sẹ́ni tó dá fọ́ìsì yín mọ̀ kẹgbọ́n mi ẹ̀yin ẹ má wọ̀rì kò lè dá ẹ má wọ̀rì màmí olórí burúkú ni. kó mọ̀ lọ kó bá wa kó mọ̀ lọ ṣekú pa àwọn ọmọ ọlọ́mọ. kò lè ṣekú pa anybody mà àfi tí ò bá gbowó ọmọ Yorùbá ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò fi ní jẹ́ níyà ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní ṣépè fún. ó ní bàbá jẹ́ kejì ti pé. bàbá wo. bàbá Akíntóyè. irọ́ ló ń pa irọ́ ló ń pa mà irọ́ ló ń pa mo ṣe bá Ìgbòho sọ̀rọ̀ tán ni. ẹ̀dùn náà ẹ wá wo nǹkan tó tún sọ mo ní mo fẹ́ bèrè kìíní kan o mo ní wọ́n ń sọ mo ní èmi máa ń mo ní àwọn márùn tí mo máa ń wò mo ní pàdé ìtìtì wà pádílọ́ọ̀nù wà mo ní àbẹ́ ìtìtì mo bá ṣe ń ṣe ẹ̀yẹ́ sí ẹ̀ á kàn máa sọ̀rọ̀ lọ́ọ̀tì ẹ̀ rẹ̀ mo ní pádílọ́ọ̀nù á sì ṣe yẹ̀yẹ́ èmi náà Yorùbá wuyì á ṣe yẹ̀yẹ́ mo ní bàbá ìtìtì pọ́ìntì ńláńlá ló máa ń yó mo ní bàbá ìtìtì ó yẹ kó tẹ̀ máa dẹ́rìn fáyà òtí pọ́ìntì tó ń sọ yẹn ó mọ tó ń sọ o mo ní nígbà tẹ̀sí wa ń sọ ní ìsìn pé ó ní òun rán àwọn èèyàn lọ síbẹ̀ ó ní wọ́n sọ pé Yorùbá nation fi wọ inú kò lè wọ ibi tí wọ́n ti ń ṣe pàtì mọ̀mọ́. ṣe màmí màá sẹ́ndì fídíò tí àwa tún jó ń bẹ̀ tá a wọnú họ́ọ̀lù nígbà tí bàbá dé gbogbo wa wà ń bẹ̀ irọ́ ló ń pa kò rán yàn wá irọ́ ló pa irọ́ ló ń pa àwọn mùsùlùmí Ìlọrin láwọn ò dá mọ̀ màmá mi àwa dí agboolé ẹ̀ ṣe gbọ́ mi mà mo dí agboolé ẹ̀. ṣé Yorùbá gangan ni. àwọn èèyàn ló ṣe ń sọ fún wa ń sì pé àfù Yorùbá àfù Fúlàní ni Usman ṣẹ́rí Abdulrahman Abdulsman tó fi síwájú orúkọ yẹn ló kọ̀ fi sọmọ Yorùbá ó wá yọ Bello yẹ kúrò ó wá sọ di àdúrà mi gbà kò sí ìran Yorùbá kan tó ń fi sọ́ni mu ẹ̀ jẹ́ àdúrà mi gbà Abdulrahman Abdulsman Bello lórúkọ ẹ̀ tán gbé jáde àwọn tó mọ̀ délédélé dà kí iye Yorùbá wọn ran wá ni ó sọ fún èèyàn kan mà bàbá tó wá sọ́dọ̀ mi yẹ pé tó ń bá fẹ́ mú èèyàn ó máa súnmọ́ tipẹ́tipẹ́ nígbà tó ń bá gẹ́ẹ̀tì ẹ̀ tán ló ṣe máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ojú ẹni yẹ ìyẹlé kò mọ̀ pé òun gbọ́ nígbà tó sọ fún èèyàn pé eléyìí òun kàn yọ eléyìí jẹ ni pé tóun máa ti yọ eléyìí jẹ tóun máa jù dànù ìyẹn níjọ́ ẹ̀ lòun kúrò lọ́dọ̀ ẹ̀ ẹni tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ìyẹn wá sọ́dọ̀ mi máa. kó jáde síta mà kó wá dìnnà yẹn gbogbo ohun tó ń sọ nípa mi irọ́ ni o àwẹ̀ tọ́lọ́run ò lè gbọ́ Ọlọ́run ò lè gbọ́ Ọlọ́run ò lè gbọ́ àgàbà ó ti fi àgàbàgebè àti ẹ̀rú sí Ọlọ́run ò dẹ̀ lè gbọ́ Ọlọ́run ò lè gbà ó lu ìṣẹ̀dá Yorùbá ní jìbìtì Ọlọ́run ò lè gbọ́ ìgbà tó wá sẹ́kìtì mà ọwọ́ ara mi ni mo fi kó owó fún agba hòtẹ́ẹ̀lì fún 3 room lágbà fún lẹ́kìtì obìnrin 3 ló kó wá ọ̀dọ̀ wa náà ti gbé bẹ́ẹ̀ ni mà ọjọ́ 3 ló lò lọ́dọ̀ wa mà wọ́n parí rálì kán tó bẹ̀rẹ̀ rálì ó ti dé sọ́dọ̀ wa ọjọ́ tá a ṣe rálì ìrọ̀lẹ́ tá a ṣe rálì olóhùn ò lè lọ àárọ̀ ọjọ́ kejì yẹn ló ṣe é lọ àárọ̀ ọjọ́ ìrọ̀lẹ́ tá a parí rálì pápátá lọmọlúkà wá gbéra 4 tí wọ́n rà fún tọmọ Yorùbá rà fún tí wọ́n rà fún náà wá gbé fún lọ́dọ̀ wa níbẹ̀ round 4 black colour so ó gbowó lọ́wọ́ èmi yìí tó bá ti wá bẹ́ẹ̀ ó máa ṣáàjì wa ní pé iye báyìí ló máa gba owó epo owó kinní kankan owó hòtẹ́ẹ̀lì ohun owó oúnjẹ ẹ̀dẹ̀ gbẹ́dọ̀ fún lóúnjẹ kó ẹjẹ́ ó jáde síta tó bá mọ̀ pé òótọ́ lòun jẹ́ olóòótọ́ kó jáde síta kó wá dìnnà ẹ̀ pé ó lọ́wọ́ pé gbogbo fẹ́ẹ̀ gbé jáde yẹn. bẹ́ẹ̀ni
ayé rẹ̀ máa bàjẹ́. àwọn tó bólé lára àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ ṣe pè mí ní ìsìn mà ó ṣe pè mí mọ́mí ẹ pàdé mi lórí program níbo ni YouTube ma ṣe program mi tẹ́ bá ti lọ sórí YouTube Bàbá Èkìtì TV. mo mọ ló wà ní kinní mo bá tún lọ. ibẹ̀ ni. subscribe ma tún subscribe. ẹ bá mi subscribe ma ẹ gbọ́ dédé ọ̀rọ̀ lẹ́nu mi nírọ̀lẹ́ yìí. ẹ wò ẹ mi sọ fún mi ó ní ká máa wò bóyá ó máa wá. ẹ má wọrí ṣèbó sọ wípé màmá mi lára àwọn tó sọ ó sọ wípé bàbá Akíntóyè àtolóyè Ìgbòho lè wọ Nàìjíríà mọ́ ṣe báwọn méjèèjì wọ Nàìjíríà. wọ́n wọ Nàìjíríà Ìgbòho wá ṣòkú ìyá ẹ̀ bàbá náà wá ṣòkú ìyàwó ẹ̀ wọ́n wọ Nàìjíríà bí wọ́n wọ Nàìjíríà. ẹ má wọrí mà ẹlẹ́yà ó máa ṣe ẹlẹ́yà gbẹ̀yìn ni ẹ má wọrí mà. bí àwọn tí Fúlàní tó wà ní ibi ọkọ mi mo ní ẹ wá màmá mo ní kílẹ̀ gbọ́n lẹ́nu mi wọ́n ní Yorùbá mo ní fífẹ́ wà yẹn mo ní bo ni ó ní ilẹ̀ Yorùbá mo ní màmá ṣé mo kọjá àyè mi ó ní rárá o mo ní kílẹ̀ tẹ wá ní káwọn màálù yìí lọ máa jẹ ẹ̀jẹ̀ mi mo ní màá lé yín bẹ̀ ni o. ẹ fi lè mà.